Ẹ kú dédé àsìkò yìí, mo kì í káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV, níbi tí a ti máa ń mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa ń mú wá fún yín láti jọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà tí n bá padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún, ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lórí kìnìún láti ìpínlẹ̀ Imo. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ bàbá àtọmọ kan tí wọ́n forúkọ léde pé bàbá òun jẹ́ Obinna Obieka tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Losky ní agbègbè ọ̀hún àti ọmọ rẹ̀ Chidibom Obieka. Òun náà ni àwọn méjèèjì wọ́n fi kélé òfin gbé wọn látàrí wípé wọ́n dáná sun ọmọkùnrin kan tí orúkọ tiẹ̀ ń jẹ́ Shima Okafo ní àìsùn ọjọ́ ọdún tuntun. Bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́ gan ni pé láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Aboki Danjuma nígbà tí ń fi ìṣẹ̀lẹ̀ nígbà kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Aboki Danjuma nígbà tí ń fi léde ọ̀sọ̀dìmọ̀ pé ní ìlú Òwèrì gangan òun náà ló jẹ́ pé bàbá ọmọkùnrin Okafo yìí Uche Okafo náà ló wá sí àgọ́ ọlọ́pàá ní ọjọ́ Ajé ní ọjọ́ kẹfà nínú oṣù kínní ọdún yìí tí ó sì wá sọ̀rọ̀ ní mímọ̀ létí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá wípé ní ọjọ́ kọkànléníọgbọ̀n nínú oṣù kejìlá ìyún December 31 tó jẹ́ ọjọ́ àìsùn ọdún tuntun gangan ní agbègbè Ngbebuwo ni òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Ó ní ṣe ni bàbá àtọmọ òun wọ̀ náà wá sínú ilé ìjọsìn ni wọ́n wá wọ́ ọmọ òun jáde nínú ilé ìjọsìn gangan. Ó ní wọn wọ́ jáde lásán wọn ni wọ́n ti kọ́kọ́ dídùn ìyà fún lẹ́yìn ọ̀hún. Òun náà ni wọ́n sì dáná sí lára nígbà tí wọ́n sì máa sọ ohun tó ṣẹlẹ̀ tó ṣokùnfà tí wọ́n fi dáná sun wọ́n ní ọmọ òun yóò Chidima Okafo wọ́n ní ó wá jí ṣòkòtò jíǹsì eléyìí tí iye rẹ̀ ti ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n 25,000 naira. Òun náà ni nígbà tí bàbá òun ló wá mú ọ̀rọ̀ dé etí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n fẹ̀sùn kan ọmọ òun lọ́nà àìtọ́ ni wípé ń ṣe òun náà ni wọ́n dáná sí lára lọ́nà àìtọ́. Ní báyìí àti bàbá àtọmọ òun wọ́n ti wọ́ wọn lọ síwájú iléeṣẹ́ ọlọ́pàá. Danjuma tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá kódà ọ̀rọ̀ ọ̀hún ti dé tí gbọ́ gómìnà ní ìpínlẹ̀ Imo Hope Uzodinma wípé tí bàbá ọmọ òun ó sì ń pè fún ìdájọ́ òdodo lórí bí wọ́n ti fẹ̀sùn kan ọmọ rẹ̀ wọ́n dáná sun lára ó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra sí ilé ìwòsàn níbi tí ń gbé ń gbà tọ́jú lẹ́yìn tí wọ́n gbìyànjú láti dóòlà rẹ̀ ṣùgbọ́n tí ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ Delta ọmọkùnrin kan rèé tó jẹ́ ọmọ ọdún 18 eléyìí tó fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọmọ láńlẹ́dì rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 2 tó fi bá alájọṣepọ̀ wọn ní orúkọ ọmọkùnrin ọ̀hún òun náà ni ó ń jẹ́ Ogene Tejiri Kosini òun náà ni orúkọ ọmọkùnrin náà ni ó sì wá lábí yìí ní ọjọ́ 12 nínú oṣù kejìlá lọ́dún 2024 ní agbègbè Okpe níjọba ìbílẹ̀ Okpe ní ìpínlẹ̀ Delta. Ẹnìkan tí ó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn òun náà ni ó fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún léde lójú òpó ayélujára Facebook ní ọjọ́ Ajé ọjọ́ kẹfà nínú ọdún 2025 wípé ọmọkùnrin ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló fi tìpátìkúùkù ló fi bá ọmọdébìnrin ọ̀hún ló fi bá ní àjọṣepọ̀. Wọ́n ní ṣùgbọ́n tí wọ́n méjì ọ̀rọ̀ ń dé tí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀rẹ́rọ̀pẹ̀ ní agbègbè ọ̀hún wọ́n ní ṣùgbọ́n tẹ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n padà fi ọmọkùnrin lẹ̀ ní àìsùn ọjọ́ ọdún Kérésìmesì òun náà wọ́n dálẹ̀ ó ní ìṣe náà fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀hún ní òkú òru. Eléyìí ló wá mú kí ẹni tí ó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún kó gbé sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wípé òun ò ní gbà láti ṣe ọ̀rọ̀ náà ní òkú òru kódà tó mọ́ ìyá ọmọ ọ̀hún ó ní òun ò ní gbà kí wọ́n ṣe ó sì ń pè fún ìdájọ́ òdodo fún ọmọ rẹ̀ ọmọ ọdún 2 tí wọ́n fi tìpátìkúùkù bá lájọṣepọ̀ náà. Láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ gangan téèyàn bá dé ibi tí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ téèyàn bá jorí àwọn yóò mọ̀ bomi lójú pòròpòrò níbi ìbànújẹ́ ṣe ṣòde páro ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tó jẹ́ ọjọ́ 7 nínú oṣù kínní lọ́dún 2025 yìí ní agbègbè Tákíé nígbà bí aago 9 àárọ̀ tí ọkọ̀ àjàgbé kan tí ó gbé kọ̀ńténà
lọ sílùú kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta kan kẹ̀kẹ́ mọ́rúwá tí ń lọ jẹ́jẹ́ ń tiẹ̀ ó ní ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló wó lu kẹ̀kẹ́ mọ́rúwá ọ̀hún mọ́lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mẹ́ta tí ń bẹ nínú kẹ̀kẹ́ ọ̀hún ìyún dírẹ́bà kẹ̀kẹ́ náà àti àwọn obìnrin méjì míì tó gbé lérò ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ní gbogbo wọn ti gbìyànjú láti dóòlà wọn ṣùgbọ́n ó pẹ́ òkú tó di pé wọ́n rí kọ̀ńténà ọ̀hún ò gbé kúrò lórí kẹ̀kẹ́ ọ̀hún tó fi di pé ẹlẹ́mìí ó ti gbà á lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń bẹ nínú kẹ̀kẹ́ mọ́rúwá náà. Wọ́n ní àwọn ìròyìn tó gbẹnu tán fún ti tàsìkò yìí tá a mú wá fún yín lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ẹ̀sìn ṣe bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa títí gbà mí tẹ́tù mọ́ pàdé wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ire àti àánú Olúwa bá kó wọn bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.